Mama si bẹ́ẹ̀ mọ́ wá. Mama ṣe ní bàbá bẹ́ẹ̀ sọ ní bàbá. Bá mi sọ̀rọ̀ bí ọ̀la má bínú. Bá mi sọ̀rọ̀ bí ọ̀la má bínú. Mo ń bẹ bàbá o. Ẹ̀yin èèyàn ibà àti ọ̀gá mi àti parí ìjà o. Mo ti bẹ aláyé mi o. Ẹ má bínú ẹ̀yin tí. Ẹ̀yin tí wá ẹ má bínú o. Kò sí nǹkan mọ́ láàrin mi àti ọ̀gá mi. Tó wá jẹ́ pé ẹ̀yin lọ́lọ́run kádàrá pé kó mú wa àbàbá oríire kan ní lọ́tọ̀ èèyàn tó nífẹ̀ẹ́ èèyàn dẹnu ló ń tẹ̀lé èèyàn lọ ibi tí èèyàn ti fẹ́ ṣe oríire gọ̀ọ́sìkọ́ táǹtà àti ṣe lé ní oríire ni o kò sí pé bóyá mo ní nǹkan ti fẹ́ fún Táyé mo ní nǹkan ti fẹ́ fún mo lówó ti fẹ́ fún mo ní stadium ti fẹ́ fún mo ní Ọlọ́run ló ń ṣe nǹkan fẹ́ dà ẹ̀sìn ṣé àwọn ilé kan àwọn Gàjí àtàwọn kéèsì tó wà wọ́n nífẹ̀ẹ́ olóyè gan ni. A nífẹ̀ẹ́ Paso náà. Wọ́n nífẹ̀ẹ́ Táyé gan. Constitution tí nǹkan tó ń lọ afẹ́ kó tán àwọn àfẹ́ ìlọ́kan mọ́ pàpàtà ọ̀gbẹ́ni Musa everything ṣe kí ni everything. Àlàyé jẹ́kọ̀ọ́ àlàyé yẹ kó wọ́n náà ó lè wá kú àti ẹ̀ àlàyé yẹ jẹ́kọ̀ọ́ máa jáde àlàyé yẹ jẹ́kọ̀ọ́ máa jáde àlàyé ní sátọ̀kàn má lò ó. You need to share why share pẹ̀lú bàbá gbogbo alùpùpù ṣẹ́tù pẹ̀lú. Ó dàgbà fọ́ọ̀sì Adam bẹ́ẹ̀ fọ́ọ̀sì yìí kíní. àwọn ọ̀gá ọ̀dọ́ ẹ̀kọ́ bá wọn sọ táwọn ò ní síbẹ̀. Àjálù fún yín wà bẹ́ẹ̀ nǹkan. Àjálù fún ìkọ̀ọ̀dù àti dídí ọ̀tọ̀ ní òun. Dídí èmi ò mẹ́rin. Bẹ́ẹ̀ bàbá rẹ̀ pẹ̀lú rírí lọ́wọ́ kí gbogbo ọkùnrin kó free kó wá wọlé tọ́lọ̀ máa gbé fún ẹ láti bí ìlọ. Ló sọ yìí. Wọ́lá orí ẹ̀ máa yàtọ̀. Orí tó gbà tí ò tí tò. wọ́n náà sọ pé orí tó gbà tó ti tó ń pè é ọdún sí àná. ọ̀gá mi. Òní kò lè ṣù lọ́nà. Kọrin fún bàbá rẹ̀. ẹ wá ń ta bẹ̀yìn tó lọ àwọn pé awuyewuye yẹn pọ̀ ó pọ̀ gan-an ẹni pé ẹni bíi pé kò yẹ kó lọ bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹni náà ṣáà ti rẹ̀ ń sìn ilé Ọlọ́run làwọn àkàbà Ilé Ọlọ́run làwọn àkàbà ó ti wá èmi tó ń bẹ ẹ̀yin náà ló ń bẹ ẹ jọ bó ṣe ń bẹ mi pé kì í má bẹ̀rù ẹ̀yin fans tẹ wá ń ta ẹ̀yin ló ń bẹ ẹ̀yin ti Táyé náà ẹ má bínú ẹ jọ àti Paso mo wá bẹ̀ ní ẹ̀yin fans làwa bẹ̀. ẹ ti gẹ̀ẹ́sì so bóyá ń bẹ ẹ̀yin ti Paso ẹ má bínú ẹ jọ ẹgbẹ́ tá a láyé sọ pé ẹ̀yin ti Táyé ẹ má bínú bàbá àtọmọ náà ni àgbègbè náà ni ẹ tó bá fààyàn lọ́wọ́ ọ̀gá ẹ̀ ni bàbá ẹ̀ ni Paso jiyàn pé Wasiu Ayinde ní bàbá òun kọ́ èmi náà jiyàn pé Paso ṣe bàbá tí a máa take care for granted. ẹ sàrájì. owó kọ́ ti fi ìṣẹ́jọ́ gbé ó wá tẹ̀lé ó dẹ̀ tí kò ó ṣe bí kíni. ẹ̀yin tí ẹ máa ń ṣẹ́rí ṣe kọ́kọ́. níbi tí wàá wò kì í ríyàn òfin tá a bá rí ọmọ ọdún méjì tó bá ju àlọ́ bàbá la máa ń pè ẹ̀yin lè máa ń ka bàbá kún pé kíní kan àwọn míì ti fẹ́ máa rí bí ẹ pé mi ń sọmọdé o àmọ́ yẹn mo láìkì Paso ni mi ń ṣe kíni mi ń sọmọdé ìwọ tó bá ti rí pé mo ń pe Paso bàbá fẹ́ máa wú sí mi faraba ó ti Paso mo ti sọ èmi àti Paso jọ wà ní o jọ láti 32 years 1993 ni mo ti wà pẹ̀lú Paso o ò lè máa fi kó Paso máa ẹ̀ ń tà mí o ìwọ tó bá jẹ́ sẹ́ẹ̀tì tó bá dára sí mi ó ti Paso mo ti sọ yìí mo ń pọ́ Paso mi ìgbègbè lẹ́yìn Paso mi ìlú lẹ́yìn Paso àwa lákùnrin ìlú ti wà ní ẹ tó bá fààyàn lọ́wọ́ ọ̀gá ẹ̀ ni bàbá ẹ̀ ni Paso jiyàn pé Wasiu Ayinde ní bàbá òun kọ́ èmi náà jiyàn pé Paso ṣe bàbá tí a máa take care for granted pẹ̀lẹ́ lákọ ó lábo àjọ ń ṣe náà ni bàbá rẹ ní tẹ́ẹ̀rì yẹn olóhùn sọ́kọ́ àgùntàn ọ̀gá mi ọrin gbẹ́tọ̀ ọ̀gá mi gbẹ́tọ̀ jókòó tí bàbá rẹ̀ gbẹ́tọ̀ mo jókòó tí bàbá rẹ̀ ọ̀gá mi. Orí tó gbà tí ò tí tò. wọ́n náà sọ pé orí tó gbà tó ti tó ń pè é ọdún sí àná. ọ̀gá mi.
òní kò lè ṣù lọ́nà. báyìí fún bàbá rẹ̀. mo bẹ̀yìn dúró lọ́hùn àwọn pé awuyewuye yẹn pọ̀ ó pọ̀ gan ẹni pé ẹni bí pé kò yẹ kó lọ bẹ́ẹ̀ ẹ kó rí bẹ́ẹ̀ ẹni náà láti rẹ̀ sìn ilé ọlọ́run làwọn ẹ̀ka ilé ọlọ́run làwọn àkàbà ó ti wá èmi tó ń bẹ̀ ẹ̀yin náà ló ń bẹ̀ ẹ jọ bó ṣe ń bẹ̀ ni pé kí n máa fi ẹ̀yin fans ẹ̀ wá ń ta ẹ̀yin ló ń bẹ̀ ẹ̀yin ti táyé náà ẹ̀ wá bẹ̀ confirm. òun náà ẹ jẹ́ kó lọ sọ. Paso ni mo wá bẹ̀ ní ẹ̀yin fans làwa bẹ̀. ẹ ti gẹ̀ẹ́sì so bóyá ń bẹ̀ ẹ̀yin ti Paso ẹ má bínú. ẹgbẹ́ tá a láyé sọ pé ẹ̀yin ti táyé ẹ má bínú. bàbá àtòmọ́ náà ni. Ọ̀gá mi. Òní kò lè ṣù lọ́nà. báyìí fún bàbá rẹ̀. àwọn pé awuyewuye yẹn pọ̀ ó pọ̀ gan ẹ pé ẹni bí pé kò yẹ kó lọ bẹ́ẹ̀ ẹ kó rí bẹ́ẹ̀ ẹni náà láti rẹ̀ sìn ilé ọlọ́run làwọn àkàbà ilé ọlọ́run làwọn àkàbà ó ti wá èmi tó ń bẹ̀ ẹ̀yin náà ló ń bẹ̀ ẹ jọ bó ṣe ń bẹ̀ ni pé kí n má fi ẹ̀yin fans ẹ̀ wá ń ta ẹ̀yin ló ń bẹ̀ ẹ̀yin ti táyé náà ẹ̀ wá bẹ̀. Confirm. òun náà ẹ jẹ́ kó lọ sọ. Paso ni mo wá bẹ̀ ní ẹ̀yin fans làwa bẹ̀. ẹ ti gẹ̀ẹ́sì so bóyá ń bẹ̀ ẹ̀yin ti Paso ẹ má bínú. ẹgbẹ́ tá a láyé sọ pé ẹ̀yin ti táyé ẹ má bínú. bàbá àtòmọ́ náà ni. Ọmọ àrí. ẹ jọ gbogbo táyé anytime àlàyé jẹ́kọ̀ọ́ àlàyé yẹn kó wọ̀n dáadáa for now kó lè wá kú wà tí ẹ o wọ́n bá ṣe o àlàyé yẹn jẹ́ kó máa jáde àlàyé yẹn jẹ́ kó máa jáde àlàyé ni látọkàn má lò ó kankan kò sí ó jù ẹ lọ ìwọ náà sọ Musa sí o Musa ní 3 years tó gbà lóò ní bàbá ẹ irọ́ gbà fún yàn tó bá máa gbà fún irọ́ kò ṣe bàbá ẹ. ọmọ wa ní Musa tó ti gbá mẹ́fà tí ó wà lọ́dà pàṣẹ tó ṣiṣẹ́ lọ́dà pàṣẹ ó ṣiṣẹ́ lọ́dà pàṣẹ kò ṣiṣẹ́ tó bá pàdé ẹ̀ lamẹ́ríkà wà ní kíní kan kò ṣiṣẹ́ lọ́dà pàṣẹ òfin yẹn lẹ̀. wá sí kí ní Canada. Amẹ́ríkà ló wà. Ó sọ fún mi pé kíni. Ó ti tó. Eléyìí ṣe àwọn àṣà pẹ̀lú gbogbo alẹ́gbọ́dọ̀ sẹ́. ẹ má bínú ẹ jọ̀ọ́ fídíò tí mo fẹ́ ṣe ẹ bá ń tààgì ẹ mọ́ Alhaji Pasuma àti Taye Currency báyìí bó ṣe wà mẹ́yẹn tí ọjọ́ tí Paso tó ń sọ pé Paso ṣe ẹni tó jù lọ sórí ìjókòó ní Paso ti ń bẹ ẹni tó jù ló ti ń bẹ ni ó dẹ̀ jókòó sórí ìjókòó ó ń ṣe bí wèrè ta ló ràn yà ẹ̀ ń ṣẹ́ Ọlọ́run kìíní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí I don't like am o ó yẹ kéèyàn máa gba ẹ need action mi ní kó má parí but kì í ṣe orí ìjókòó ni wàá ti máa bọ́ ga ẹ sọ̀rọ̀ dọ̀bálẹ̀ torí ọ̀la tó bá ṣerú ẹ̀ á lè gbé yẹn wá àṣẹ rẹ́fẹ́rẹ́nsì á lè gbé wá bí rẹ́fẹ́rẹ́nsì pé ọjọ́ tó bọ̀ ga ìdọ̀bálẹ̀ lélẹ́yìí o ó dẹ̀ jókòó ń bá Paso sọ̀rọ̀ irú kí ni yàmàyàmà wọ̀nyí gan náà kò sí géènì kankan níbi kó má parí tí bá wà níbi kó má parí kọ́ lọ́ọ́ mú mi but respect Paso deserve a lot of respect lọ́wọ́ ẹ o wá jókòó sórí ìjókòó ń bẹ̀bẹ̀ ọjọ́ tí Paso tó ń sọ pé Paso ṣe ẹnìkan ṣé orí ìjókòó ni Paso ti ń bẹ́ nìyẹn sọ̀rọ̀ ni kí n má dárúkọ ṣebí dọ̀bálẹ̀ ló fi gé o jókòó sórí ìjókòó wo tiri lẹ́dà ayé tiri lẹ́dà lè bàjẹ́ tó bá ní kí tiri lẹ́dà wá bẹ̀ẹ́ tí tiri lẹ́dà bá dọ̀bálẹ̀ fún ìyá ẹ ayé ẹ á bàjẹ́ ẹ bá mi ṣí ẹ kẹ bá mi táàgì tiri fúnra ẹ mọ́ tó bá ní kó wá bẹ̀ẹ́ tó bá dọ̀bálẹ̀ torí kí ni o dọ̀bálẹ̀ o dẹ̀ jókòó o ń bẹ Paso lórí ìjókòó ẹ̀yin tèmi ẹ̀yọ́ ẹ bá ń ṣí ẹ fídíò mi nǹkan tá láyé gan tiẹ̀ ṣe gan báyìí gan mi tiẹ̀ fọ́ gan mọ́ mi tiẹ̀ gbà mọ́. ẹ kúrò lẹ gbogbo lé lórí ọ̀rọ̀ tó ń lọ lórí ìjà tó parí láàrin Alhaji Wasiu Alabi Pasuma èyí ọ̀gá ńlá fún ìtàn jẹ́ titia àti Alhaji Taye Currency lóòótọ́ tá bá ní ká fojú wo ọ̀rọ̀ yìí kò sẹ́ni tí ò fẹ́ pé kíjà yìí má parí gbogbo wa la fẹ́ kíjà yìí ó parí ṣùgbọ́n tá bá wá fojú wo ọ̀rọ̀ yìí nígbà tẹ́ sọ̀rọ̀ ẹni Alhaji Wasiu Alabi Pasuma ẹni Alhaji Wasiu Alabi jẹ́ bàbá fún wọn Alhaji Wasiu Alabi Pasuma náà wá jẹ́ bàbá fẹ̀yìn náà ẹ wá fi ojú ọ̀rọ̀ wò ní ọ̀rọ̀ bàbá sọmọ kò sẹ́ni bọ́dì tí ó mọ̀
wípé kò ṣẹ̀dí dandan pé kéèyàn ó bíyàn nú kí ẹ tó pé èèyàn bàbá. Bẹ́ẹ̀ ni ẹni tó fawó èèyàn sókè kódà tí wọ́n bá pé tẹ́ ẹ bá pé ń bàbá ó tó bẹ́ẹ̀. Wàláhì tàláhì tẹ́ ẹ bá pé ń bàbá because ẹ̀yin náà fẹnu ara yín sọ ẹni tá a bá ní ká fojú wò ẹni Alhaji Wasiu Pasuma jẹ́ ẹni tó fawó yín sókè tó jẹ́ kẹ́ ẹ jẹ́ èèyàn nídìí iṣẹ́ orin yìí. Wáyé kó jẹ́ báyìí lẹ́sìn bẹ̀ wọ́n. Gbogbo wa là ń retí irú èyí náà tẹ́lẹ̀ nígbà tọ́rọ̀ ìmúra ti ṣẹlẹ̀ mo ti mọ̀ pé ìjà máa parí gbogbo wa la mọ̀. Bọ̀ ìgbà tẹ́ ẹ fẹ́ bẹ̀ wọ́n ẹ wo gbogbo àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó tún jáde lẹ́nu tó ń bọ́ta. Gbogbo àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó jáde lẹ́nu yín lẹ̀ tó ń sọ. Pàṣọ tó yín bí wájú Pàṣọ lẹ̀ ti ń sọ yìí just like bí ìgbà tí wọ́n bá fọ́ọ̀sì yàn pé ẹ wá bẹ̀bẹ̀. Bẹ́ẹ̀mi ṣe ka ọ̀rọ̀ yìí sínú o bí ìgbà tí wọ́n bá fọ́ọ̀sì yàn pé kó wá bẹ̀bẹ̀. Níwòye tèmi Ọlọ́run nìkan láláforíjì. Àwọn fáǹsì kan wà tá a lè foríjì láàrin tá a sì máa retí pé tí ẹ bá ti múra dé ẹ tún apology yẹn ṣe bóyá kẹ́ lọ lé Alhaji Wasiu Pasuma kò sí ní tó ná yín nínú kẹ́ ẹ dọ̀bálẹ̀ ẹ ti mọ nǹkan táwọn ayé ń fẹ́ pé kẹ́ ẹ ṣe èmi ò máa ń tó lé ń bẹ̀ èèyàn ò bá gbọ́dọ̀ kan kódà èmi àtẹ̀yàn lè jọ jẹ́ sàbáwù tó bá jẹ́ ẹni tó ṣoore fún mi tí mo mọ̀ pé lòlú jẹ́ kí n gbogbo mo lè dọ̀bálẹ̀ fún kí ló wà ń bẹ̀ àti dọ̀bálẹ̀ ló wá nira àti dọ̀bálẹ̀ ló wá nira fún kò yẹ kó nira wàláhì tàláhì kò yẹ kó nira bí mo ṣe kọ́kọ́ rí pé ìjàpá inú mi kọ́ dùn bọ̀ gbà kí mo wo gbogbo fídíò yẹn gbogbo àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó bọ́ta lẹ́nu yín láì ṣe pé ẹ mú nǹkan ẹ má bínú mi ò bú yín o láì ṣe pé ẹ mú nǹkan just like bí bàbá yẹ pé ẹ mú nǹkan nìṣe bẹ́ẹ̀ sì ń sọ̀rọ̀ kò yẹ kẹ́ ẹ sọ nǹkan kan láàrin yẹn ẹ wá bẹ̀bẹ̀ ni ẹ dẹ̀ bẹ̀bẹ̀ ẹ dọ̀bálẹ̀ ẹ wo bí Alhaji Wasiu Pasuma ṣe dọ̀bálẹ̀ níjọ́sí fẹ́ ni tí àwọn náà pè ń bàbá ẹni yẹn náà tún ọbí lọ́mọ bẹ́ẹ̀ ni ẹni náà tún ọbí lọ́mọ wọ́n dẹ̀ dọ̀bálẹ̀ gbalaja tó jẹ́ pé àwọn fáǹsì gan even àwọn fáǹsì àwọn míì gan tó ń sọ pé Paso gọ̀ ni Paso ṣe kinní kan kò dẹ̀ rí bẹ́ẹ̀ wàláhì ẹ ní láti ro àárín yẹn dáadáa fúnra yín àwọn kan lẹ́mìí ìdáríjì àwọn kan ní ìsìn wọn ń pààlà online mo mọ̀ pé bí mo ṣe fídíò ní ìsìn àwọn kan lè máa bú mi ní comment èmi ò sí nínú kó bàjẹ́ mi ò dẹ̀ sọ pé kíjà náà mọ́ parí ṣùgbọ́n ẹ̀yin náà fojú sùn pé wá mú ẹ̀tún akáyẹ̀ sórí kínní ẹ̀káyẹ̀ sórí bẹ́ẹ̀ ẹ̀ ń ṣẹ́kẹ̀ ẹ̀ ń ṣe fúlẹ́ńgẹ́ lẹ́yìn tẹ́wá tẹ́ mọ̀ páwa fáǹsì là ń wò yẹn Alhaji náà tó wá ń pẹ́ tì yín dáhùn pé àwọn tó ń wò yín lé kọ́ kẹ́nẹ́kan ẹ avoid àwọn fáǹsì yìí ẹ mọ̀ pé ni wọ́n máa sọ ń gbòòrò ayédè ti da ayé social media kò yẹ kó rí bẹ́ẹ̀ o wàláì ẹrù gbogbo àwọn tí àwa tá a jẹ́ fans tá à ń wò yín níta ẹ̀ tún wá ń fún wa lésì right ẹ̀ ní ọmọ pé fídíò ni ẹ̀ fún wa lésì pé pẹ́pẹ́sẹ́ ta ló wà ń bẹ́ẹ̀ nígbà tẹ́yìn àti Paso ti jọ wà tẹ́tijọ́ lóòótọ́ ẹ jọ wà rí ṣùgbọ́n olóore yín ló jẹ́ èèyàn sì ń fi gígùn ojú olóore kò sí ní tó ná inú kẹ́ ìdọ̀bálẹ̀ mo fọlọ́run sí kí ni bẹ́ẹ̀ tó bá yẹ pé ẹ ti ṣe ni kò sẹ́ni bọ́dì tó fẹ́ máa sọ̀rọ̀ sí yín sàkà online àbí pé tí ó tún máa sọ̀rọ̀ tẹ́yìn gan bá wò even lórí péjì yín tí mo rí tẹ́ pósì ẹ ti wà àwọn èèyàn tá ti sọ̀rọ̀ gan rẹ́ńtẹ́ nínú ìṣesí yín ìgbéraga sì tún wà ń bẹ̀ ẹni ẹ̀fẹ́ káwọn kan lọ mọ́ rí dínkù yín torí pé Paso tó yín bí kẹ́nẹ́kan kò sẹ́ni tó fẹ́ rí dínkù yín tí ẹ bá ń pọ́n Alhaji Wasiu Pasuma lé tó jẹ́ olóore yín kò sẹ́ni tí ò mọ̀ pé olóore yín ni tẹ́ ẹ bá ń pọ́n lé kò sẹ́ni tí ò ní máa pọ́n yín lé lágbolé fújì àti lẹ́ni wú ẹ̀ tẹ́ ẹ bá dé kò sẹ́ni tí ò ní fọ́n yín náà lápọ́nlé tí dáadáa wọ́n lẹ́yìn náà lẹ́lẹ́ni àpọ́nlé bí kò sẹ́ni tó fẹ́ yín náà gòkè gan àpọ́nlé tẹ̀ ń ṣe fún pọ̀ ẹ wo bá Alhaji Wasiu Pasuma ṣe ń pọ́n wà sáyìn délé ẹ wo bá ṣe ń pọ́n Alhaji wà sáyìn délé so àpọ́nlé tẹ́ fún Alhaji ò tọ́lá pé Alhaji Wasiu Pasuma jẹ́ ẹnìkan tó jẹ́ èèyàn Ọlọ́run àkọ́kọ́ umura lè ti pàdé dandan wọn gbọ́dọ̀ foríjìn láàrin yẹn ẹ̀ẹ̀kejì tí wọ́n ní pọ́n jẹ́ nìkan tó borí pọ́n wà àwọn wọn tó wá gentle ẹ wo bá ṣe ń wo ìgbà tẹ́ ń sọ̀rọ̀ yẹn wọ́n kàn wo ìpẹ́ ó pẹ̀ tún wo ọ̀rọ̀ tí ń bọ́ta lẹ́nu right àwọn náà mọ̀ èèyàn tẹ́ jẹ́ náà wọ́n máa mọ̀ èèyàn tẹ́ jẹ́ bọ̀ sẹ́mọ̀ páwà kan tá a bá rò bẹ́ẹ̀ pé ó ti dìwọ́ ayé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn àwọn kan ò rò bẹ́ẹ̀ o àwọn kan ò rò bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ rẹ ìwà ìgbéraga yẹn rẹ̀ sílẹ̀ yanyan tẹ́ ẹ bá ti déwájú Alhaji Wasiu Pasuma kí oore yín ó lè pọ̀ sí i gbogbo àfáǹsì
àwọn agún lè fọ́ fún ok nígbà tẹ́ ń ṣe báwọn fún sẹ́yìn lè accept kí Alhaji Tiri Lẹ́dà tí wọ́n jẹ́ OSP ọ̀gá ńlá sẹ́yìn lè gbà káwọn ṣe báwọn kán fẹ́ wá bẹ́yìn ní ìsẹ́yìn lè gbà bẹ́yìn ṣe ń react yẹn sẹ́yìn lè gbà kí Alhaji Tiri Lẹ́dà náà máa sọ báyẹn sí yín ẹjọ́ wà ní ẹjọ́ ṣe kẹ́nẹ́ kan ọjọ́ orí just a number kẹ́nẹ́ kan Alhaji Tiri Lẹ́dà náà ní change lẹ́gbà lọ́wọ́ àwọn káwọn náà ní change lẹ́gbà lọ́wọ́ àwọn ojú mu tó ẹjọ́ mo fẹ́ kẹ́ ru àárín yẹn mo gbọ́dọ̀ Alhaji bá tún múra mọ̀ pé tó máa padà ríra ṣùgbọ́n ẹ ṣe ẹyọ kan yìí làwa fans need ẹyọ kan yìí ni àwa náà mọ̀ pé wọn ò tó yín bí lọ́mọ bẹ́ẹ̀ ṣe sọ ṣùgbọ́n bàbá náà sì jẹ́ fún yín because oore bàbá náà jẹ́ fún yín o mo ro ọ̀rọ̀ láàrin yẹn kájọ fojú wo ẹ̀yin náà fojú wo máa táàgì yín tí n bá post ẹ̀. ayé kọ́rẹ́nsì bàbá ọ̀nàrẹ́bù ọmọ Ìbàdàn ní Ìbàdàn làwa náà Ìbàdàn títí wa ó tún mọ láyípo kìí ṣe pé àmọ́ láyípo yìí tí ń bẹ́nu láyípo wọn gà wá tún mọ̀ nítorí pé kí ni Ìbàdàn ìyá àtàwa Ìbàdàn bàbá títí wa dàlúdàpọ̀ ni wọ́n bàbá ẹnìkan ní Ìbàdàn ìyá rẹ̀ from Ọ̀yọ́ Òpó ìnìyẹ́ ti wá so ti yẹ jẹ́ ká mọ̀ èyí tó ń ṣe má lo Yorùbá Èkó fún wa Yorùbá Ìbàdàn ni kò lò tó bẹ̀bẹ̀ jẹ́ káyé mọ̀ pé òun bẹ̀bẹ̀ má dàpọ̀ rárá oyè má dàpọ̀ rárá má da ọ̀rọ̀ Tiri Lẹ́dà pọ̀ mọ́ ọ̀rọ̀ Paso ìwọ ló ṣe Paso kì í ṣe Tiri Lẹ́dà ló ṣe Paso tó bá ń bẹ̀bẹ̀ jẹ́ káyé mọ̀ pé òun bẹ̀bẹ̀ lórúkọ títí àti tàwọn fámìlì ẹ̀ ni ó ti yẹ gbogbo náà dán ọmọ ọdún méjì kan tó bá wà láyé bàbá èèyàn ó pọn yín bàbá kíní kan bí gbà pé òògbà náà ni ó yọ ìwọ tó lọ bẹ̀bẹ̀ tó jókòó tó lè dọ̀bálẹ̀ ẹ ti jọ wà 32 years ta ló béèrè ẹjọ́ olórí ibú lọ́wọ́ rẹ Mugun ni ẹ bàbá Yusuf Mugun ni ọ Rasidi Mugun ọmọ ẹgbẹ́ Mugun ayé ni ẹ. wọ́n ní kí Táyé dọ̀bálẹ̀ kó ṣe sọ́ọ̀rì ó kọ́wọ́ sókè ó ń sọ sítórì ẹ̀ tí Alhaji lórí ńlẹ̀ Ọlọ́run ẹ̀ tí wà Mẹ́kà London làwa gan ń gbé àgbẹ̀ ńlẹ̀ èṣù ilẹ̀ Ọlọ́run là ń gbé apology Táyé ó wá accepted Alhaji nítorí simplicity wọn ṣùgbọ́n àwa kan mọ̀ pé kò sí 99.9 loyalty 100 or nothing kò ń ṣe Táyé ni first tó Alhaji gòkè tó drag Alhaji mi mọ fídíò ṣe mi ṣe blogger Teddy Blinks lórúkọ mi die fast Paso ni mi Fuji nìkan ni mo ń gbọ́ àdèmọ́bóyè ìbẹ̀rẹ̀ ẹmọ ẹ̀hàn tó ń kápá sókè lẹ́nìí tó ti gbọ̀dọ̀ Alhaji kọjá látàrí ya night club ni o láti pick night club ni o bọ̀ yẹn kọ́ la wá sọ fídíò mi ò ní gùn àṣejù ní Táyé o Tiri tiwa okay Paso fúnra rẹ̀ kọ́ ló nira ẹ o Paso lè accept anything Daddy Fuji lè accept anything ó wà acceptable lọ́dọ̀ wọn bọ̀ lọ́dọ̀ títí wa kò acceptable o àwa kan Paso là ń jẹ Paso ní gbogbo life wa Paso láti invest àìmọye energy wa lé lórí so kò ń ṣe irú nǹkan tó ń sọ ní Táyé ń ṣe tí Táyé bá ti rẹ́dì alákọ̀ọ́kọ́ kò tiẹ̀ wà kó wà acceptable àtọ̀ lọ́dọ̀ tiwa tí Táyé bá ti rẹ́dì a lọ máa mú fídíò ẹ̀ tó ṣe ní kọ̀ọ̀kan gbọ́dọ̀ tó sọ ní kọ̀ọ̀kan a máa dá padà èèyàn Táyé mọ fídíò wà tó pè ní bàbá ẹ̀ tó pè ní ọ̀gá ẹ̀ tó bọ́sà tó ní kò tó ẹbí lọ́mọ ṣé bíbí lọ́mọ lọ́ fi ń pèèyàn bàbá ni oṣù déwájú Alhaji ló ṣe ń gara òun lówó f'Alhaji Alhaji ti bí ẹ ṣeré jù òun lówó f'Alhaji wọ́n ṣe ń correct ẹ òótọ́ bàbá ni ẹ bàbá àwọn ọmọ ẹ ni ẹ bàbá àwọn fans ẹ náà ni ẹ ṣùgbọ́n tá bá kó 100% fans tó nílé ní sílẹ̀ Táyé 85 fans Paso ló ń jẹ ó ti yé bọ́ ò tí ì mọ̀ tó bá ti mọ̀ lọ́rùn gangan pé yes nǹkan tó ṣe yìí wrong a máa rí fídíò tó máa ṣe wàá bọ́ sórí stage wàá bẹ̀rẹ̀ gbogbo sọ́lọ́jà ẹ̀ ọ̀nà tó ṣe wá rìn yìí máa pọ̀ gan èyí tó ṣe yìí ìwà Alhaji ni accepted ìwà Alhaji ni mi fẹ́ kí fídíò mi gùn jù bọ̀ k'Alhaji gan rí fídíò yìí pé fídíò tó ṣe yìí ìwà Alhaji ni kò ń ṣe ti tàwa fáǹsì kan
kò jọ ìwọ kọ́ lákọ̀ọ́kọ́ ṣùgbọ́n wọ́n la mọ̀ pé Alhaji ṣe púpọ̀ ṣẹ́ lórí ẹ̀ gan tára náà dẹ̀ tẹ̀lé bọ̀ lọ́wọ́ yìí kò sí nǹkan tó jọ akọ̀pẹ́ Ìbàdàn kò ní. ẹ kú dédé ìwòye lólùfẹ́ wa nílé o orúkọ mi ni Bámi Adéníyì the producer of Stone mo wá fún yín níròyìn ayọ̀ nípa TV online TV wa Orokilawa TV yẹn ẹ̀yin aráalé ẹ lọ subscribe sórí ẹ̀ kò sí any movie tẹ́ ń wá even the old ones ọwọ́ à ń bẹ̀ ẹ jẹ́ wọn bá wa wò ẹ ní regret tell a friend o Orokilawa TV #1 ni.